ẹjọ́ kí ni pálapàla tí Portable ń dánwò yìí náà kí ni pálapàla tó ń dánwò yìí Portable ó kàn ń dánràn mọ́ràn ni òun dánràn mọ́ràn ni ẹ wo fídíò yìí. Shamanama Monothea Apaganaya. It's Grandma myself all the way from America. I think you guys need to forgive Portable, Zazu, open O'Doul's bar, open Portable's bar. I think you guys should stand up. Forgive Portable. Forgive Zazu, open Portable's bar. This is Grandma Michelle, all the way from America. Hello, boy, Ibo. Wait, Ibo. So, Ibo fẹ́ pàṣẹ fún Nigeria government ni. Àbó Ibo fẹ́ pàṣẹ fún Ogun State government. Mo ṣe mọ̀ pé bọ̀bọ̀ ọmọ oko ni. So, Ibo jẹ́ Ọlọ́run ni. Àbó Ibo jẹ́ gbákejì Ọlọ́run. Ẹ wá lọ bó Ibo pé kó sọ̀rọ̀. Ibo náà wá ń sọ̀rọ̀ pé kí wọ́n dáríjì. Òyìnbó èèyàn bíi tiwa ni aláyé má máa wùwà bí local guy ìjà Portable. Wùwà bí local guy náà. Òyìnbó ò lè pàṣẹ fún government wa. You can face it, can they face it, Ben? Do you get me? And the boy, you're funny to me. Hey, go funny. So, okay, oh, the boy, I mean, tell me what they can so. And we bona no fin láàrin ara wọn. Kódà nǹkan tó ń ṣe ní Nigeria kò sí advanced country control ìgbà láàyè. Nǹkan tí Portable ń ṣe ní Nigeria mo fi Ọlọ́run tó dá mi ṣẹlẹ̀ kò sí advanced country kankan tó lè gbà láàyè. So tó bá lọ bá ọmọ Trump, ó bá lọ bá ìyàwó Trump pé kó bẹ address issue yẹn ọ̀rọ̀ òfin leléyìí àwọn náà ní òfin láàrin ní àwùjọ wọn then àwọn ìgbésẹ̀ kan wà tí Portable ń gbé tẹ̀yìn tí ó kù lẹ́yìn ẹ̀ tó yẹ kí advice ẹ̀ ọ̀rọ̀ yìí ó simple lóòótọ́ àmọ́ wípé tó bá kọ́kọ́ yọjú sí station ọmọ àtìmọ́lé ṣùgbọ́n máa padà fi sílẹ̀ náà ni ṣùgbọ́n ní wíìkì tó a lò lọ́tàn yìí ó ti lọ lé babaláwo oní ọlọ́mbọ ògùn ọbọ Ọ̀rúnmìlà ó rìkọ́dù lórí social media ó tún gba kérìjọ kérìbù lọ oní ọlọ́lẹ̀ àánú wọn ọlọ́ngbàdúrà ń bẹ̀ ó rìkọ́dù lórí social media ó mọ̀ wípé àwọn gọ́ọ̀mẹ̀ntì tó ń bá ẹ fa wàhálà ìjọba amúnimóògùn ni wọ́n gbogbo àjò yẹn ò lè ràn wọ́n kódà bí wọ́n tó ń sin ẹ̀gẹ́ ló máa jẹ́ káwọn gan wá dúró sí ẹ lọ́rùn pé ìsàsẹ́ ò lè mú àwọn even tó wá tẹ̀ pé ó lọ ń gbàdúrà àánú tàbí ó lọ ń ṣe ẹ̀yọ́nú lẹ́yìn tàbí ó lọ ń ṣe àfòràn lẹ́yìn kò tún yẹ kó tún wá máa ṣọ́ ẹ̀ lórí social media tó bá ń ṣọ́ ẹ̀ lórí social media ó máa jẹ́ káwọn gan máa jẹ́ kí wọ́n dólé ẹ lọ́rùn ni pé bí wọ́n tó ń sọ kí ló ń ṣe yẹn kò lè ra wọn àwọn á jẹ́ kó mọ̀ wípé kò lè ra wọn ó so ògùn táwọn olóṣèlú so tó bá tiẹ̀ lọ ń ṣe àjò wípé kán lè kí wọ́n pé o fẹ́ tú ẹjọ́ yẹn ká tàbí o fẹ́ rí àánú wọn kò tó yẹ kó máa display lórí social media èmi ò mọ̀ bí tí wò bá gbọ́n àwọn babaláwo tó ń ṣe nǹkan fẹ́ yẹ kí wọ́n gbọ́n àwọn wòlíì tó ń ṣe nǹkan fẹ́ yẹ kí wọ́n gbọ́n àwọn afáà tó ń ṣe wọ́n yẹ kán ní làákàyè pé wọn kì í display gbogbo nǹkan àṣírí lórí social media ọ̀tọ̀ pé àwọn yahoo babaláwo ló lọ ń bá àwọn yahoo àfáà ló lọ ń bá àwọn yahoo pastor ló lọ ń bá so wọ́n fẹ́ kó advertise àwọn kẹ́ àwọn èèyàn lè máa tipasẹ̀ wá sọ́dọ̀ pé mo fẹ́ lọ sọ́dọ̀ bàbá tó ṣe nǹkan fún Portable tó fi náwó mo fẹ́ lọ sọ́dọ̀ àfáà tó ṣe nǹkan fún Portable tó fi náwó mo fẹ́ lọ sọ́dọ̀ wòlíì tó ṣe nǹkan fún Portable tó fi náwó so lójú wọn lò pé wọn advertise àwọn wọ́n fẹ́ fi ti ara ẹ ní clients ní ó jẹ́ kí wọ́n lè sọ fún mi pé a kì í display gbogbo àṣírí lórí social media torí ibi tí tẹnìkan pín sí ni tẹnìkan ti bẹ̀rẹ̀ àgbà tó bá dẹ̀ nómi inú kì í pariwo torí àwọn bàbá wa aláwo adáhunṣe oníṣẹ̀ṣe tí wọ́n gbé dání dáadáa tó máa fún ẹ tán máa fún ẹ láṣìírísì ó yẹ wọn à ní kó wá máa ṣe wéréwéré lórí social media bó ṣe ń ṣe yẹn ó ṣe kàn bẹ́ẹ̀ wí ó tún bẹ̀rẹ̀ mí torí àwọn àfà tó ní kùndí dáadáa lọ́wọ́ tó ní iṣẹ́ gidi lọ́wọ́ wọn à ní kó máa ṣe wéréwéré bẹ́ẹ̀ àwọn bàbá mi àwọn wòlíì gidi àwọn pásítọ̀ gidi àwọn evangelist gidi tí ṣẹ́wà lọ́wọ́ wọn ó lè ní wọn kó máa display lórí social media the only thing tó lè ní wọn kó ṣe lórí social media pé kí wọ́n wá ìwàásù ìyìn rere Ọlọ́run or tí wọ́n bá ní message sí àwọn èèyàn àwùjọ kó pàṣẹ lórí social media kó lè spread out but pé kí wọ́n fún ẹ níṣẹ́ wọ́n fún ẹ ní ètò tàbí àkànṣe sẹ́tàn kó á ní kó lọ máa wẹ̀ ló kó wẹ̀ kó gbé sí social media tàbí kó gbé àwọn bàbá mi ní ẹgbẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n fún ẹ láti jẹ́ wọ́n á ní kó máa jẹ́ lórí social media no ó lè rí èèyàn tó ní iṣẹ́ gidi lọ́wọ́ kó sọ̀yàn fún ẹ so o tún fẹ́ ṣe ẹ̀yọ́nú àti àṣegbé àti àfòràn àti àánú pé kí ìjọba Dàpọ̀ Abíọ́dún lè ṣíjú láàánú wẹ̀ ó tún wá ń display lórí social media tí bàbá ìgbọ́n báyìí sá mi tẹ̀ mọ́ àwọn tó ń ṣe kéèyàn fún gan ògbọ́n ó yà pé kankan náà ni wọ́n ó tún wá ń display lórí social media ẹ wo ọ̀rọ̀ Portable kò yé mi mọ́ so ẹ̀yin tẹ́ bá ní ìmọ̀ràn tẹ́ lè gbà ẹ bá mi gbà ní ìmọ̀ràn Adémọ́dé ló ń sọ̀rọ̀ ire ó dàbọ̀. Ade Omade, advocates for the masses.